jẹ́ ká gbàdúrà o. Bàbá tí ń bẹ lọ́run àtún yin orúkọ yín lógo lórúkọ ńlá Jésù ti Násárẹ́tì Olúwa gbọpẹ́ wa o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ tún fi fún wa láti kọ́ àwọn èèyàn yín. Olúwa gbẹ́nu mi sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí o. Bíbélì lẹ́ǹtẹ́ lọ́rọ̀ náà ń fìdí ẹ̀ múlẹ̀, Olúwa tún ṣe bẹ́ẹ̀ o. Jẹ́ kọ́rọ̀ òye wa dáadáa o ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Jẹ́ mo kí a kú àsìkò yìí o. Èmi pàìtọ́ wa náà ni o. Pàìtọ́ Gbadé Ògúnlànà. A dúpẹ́ torí pé Ọlọ́run ṣeun, àánú ẹ̀ dúró láéláé o. Ní ìjẹjọ ẹ rí i pé ìdánilẹ́kọ̀ọ́ wa ọlágbára pọ̀. Kí ló sì fà ní wípé mo ṣàkíyèsí pé ọ̀pọ̀ àwọn ẹ̀kọ́ báwọn àwa tá a jẹ́ Yorùbá a láǹfààní púpọ̀ láti gbọ́ lédè wa. Àránṣẹ́ Ọlọ́run kan tiẹ̀ wọ́n bá ń sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀, wọ́n ṣe ṣàdánkátà pé nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ọ̀pọ̀ àwọn ẹ̀kọ́ táwọn eléèbó tí wọ́n ti láǹfààní ẹ̀ pé fúngbà àkọ́kọ́ ọ̀pọ̀ wa tọ́jẹ́ pé àgbóyìnbó àwa náà láǹfààní ẹ̀ mọ́. A dúpẹ́ lọ́lọ́run, iṣẹ́ tọ́lọ́run rán mi ni. Torí náà ìjẹjọ́ mo rí pé ọ̀pọ̀ àwọn tí wọ́n béèrè lọ́ọ̀ mi, mo ṣàkíyèsí pé ó yẹ kí n tún àwọn nǹkan kan láyé á dáadáa tọrọpọ̀ wọ̀ fẹ́ gbọ́ tó bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fà. Kí ni ó ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ikú? Mo mọ̀ dáadáa. Gbàrà téèyàn bá fayé lẹ̀ báyìí mo mọ̀ ń tọ́kàn. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run màá ṣàlàyé bọ́run àpáàdì ṣe rí, màá ṣàlàyé bọ́run rere ṣe rí. Ẹ ti mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ wọ̀ ní gan-an yóò lágbára pọ̀. Ẹ bá ti wọ sẹ́ẹ̀tì báyìí ọ̀rọ̀ gànjọ́ náà. Ọ̀pọ̀ tí mo sọ ń jẹjọ màá tún àfẹ́ dáadáa lójú sí i torí mo wo sàkún ẹ̀. Ọ̀kan nù dí tèmi fi mọ́ gba káwọn èèyàn kọ ìbéèrè nǹkan sí mi, màá fi mọ gègélé bóyè rẹ̀ ṣe yé a sí. Mo rí i pé torí pé mo sáré kó à ń jẹjọ ìgbà míì náà sí wà báwọn bẹ́ẹ̀ kọ́ bá ṣe yọ lèyìn ó ṣe kọ́. Ní ìsìn wọn àfarabalẹ̀ kọ́ dáadáa. Sẹ́ẹ̀rí ń tọ́sẹ̀lẹ̀ rè ìsàlẹ̀ lọ́run àpáàdì wa. Téèyàn bá kú nínú kọ́ jẹ́ ẹni tí ọlọ́jọ́bọ̀ ọ̀run tàbọ̀run àpáàdì. Kí gan ló dé tí wọ́n fi pè lọ́run àpáàdì? Tọ́rẹ́ nìkan béèrè lọ́mọ èwo lọ́run àpáàdì. Sẹ́ẹ̀rá àpáàdì ó ní àkùfọ́ ìkòkò. Ẹ rí i pé láyé John tí wọ́n máa ń yan ẹ̀pà, téèyàn bá fẹ́ yan ẹ̀pà nínú ilé ẹ kàn wo bí tara bá wà lẹ́wàá yẹ̀pẹ̀ díẹ̀ lẹ́fínú apẹ tó ti fọ́. Sẹ́ẹ̀rá apẹ tó ti fọ́ àkùfọ́ apẹ iná pè lápáàdì. Wọ́n máa dáná sí i ndì iná ṣe pé lọ́run àpáàdì ni pé ọ̀run tíná tí máa jóyàn. Ìsàlẹ̀ nìyún wà láyé májẹ̀mú láéláé. Téèyàn bá kú ìbáàjò lódodo ìbáàjà láìsòdodo ìsàlẹ̀ náà méjèèjì jọ ń lọ, ṣùgbọ́n abala bíi ìkọ̀ọ̀kan wọn wà ó yàtọ̀ síra wọn. Ẹ rí bí òde òní náà ni ìwọ àtèmi lè jọ máa gbé Ṣàngó kó jẹ́ pé abala Sámọ́ńdà ni wọ́n ń gbé, èmi ń gbé abala Eléwúrẹ́. Ṣàngó náà láàpè méjèèjì. Sẹ́ẹ̀rí láyé John ní májẹ̀mú láéláé tí olódodo bá kú ìsàlẹ̀ ní ń lọ. Ẹnìkan tiẹ̀ sọ fún mi ńgbà ẹ mọ̀ pé níjẹ̀jọ́ mo ṣàkàwé akabíbélì ìwé Lúùkù orí 16 tí Jésù sọ ń pọ̀ lọ́rọ̀ àti Lásárù. Mo sọ kinní kan fún wa pé kìí sòwe ń tó ṣẹlẹ̀ ni. Ẹnìkan ló takú wọn lé ó lòwe ni mo ní òwe kọ́ tó bá lọ́lọ́rọ̀ jówe tí Lásárù jówe sówe tán ni Ábúráhámù. Tí Ábúráhámù bá jówe òwe ní Ísákì náà o. Tí Ísákì bá jówe òwe ní Ísírẹ́lì náà o. A jẹ́ pé òjẹ̀ sórílẹ̀-èdè Ísírẹ́lì òwe ní. Abẹ́ ìwà ọkùnrin yìí ìgbà míì wà tí nǹkan ọ̀bà yéèyàn kéèyàn ò sì sọ pé ò yéhùn. Ọkùnrin ní máa sọ pé mo tún gbọ́ tuntun. Sẹ́rẹ́ ni ó sáyàn ládàá àtẹni asálàdà ọkùnrin là méjèèjì.
tó o bá pàdé ẹni tó mọ̀ jù ọ lọ ọkùnrin náà ní ọkọ sọ wípé mo ṣe ṣàdánkátà ẹni mọ̀ jù mí lọ kò sọ ọ́ dòbin kì í sòwe Jésù ń sọ ntọ́sẹ̀lẹ̀ láàrin ọlọ́rọ̀ àti Lásárù ni ọlọ́rọ̀ ó ń joró ó ní Lásárù wàá fomi sí i lẹ́nu torẹ́gbẹ́ ara wọn ní àjọ wà láyé májẹ̀mú láéláé ẹ tẹ̀ jẹ́ ìyàwó kínní kan ibi à ń lọ sí jìnnà o ṣùgbọ́n ìwé Sámúẹ́lì kínní orí 28 àsìkò kan bọ̀ máa tiẹ̀ mọ́ tú àwọn ibi tó lè ta kókó ní ọ̀rọ̀ Ọlọ́run wọn à máa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ní kọ̀ọ̀kan sẹ́ẹ̀rí nínú ìwé Sámúẹ́lì kínní orí 28 tẹ́ ẹ bá ráyè dáadáa kẹ́ ẹ lọ kà ntọ́sẹ̀lẹ̀ ni pé ọba Sọ́ọ̀lù ó lọ bá àwọn abókù sọ̀rọ̀ ó ní wọ́n bò ń pe Sámúẹ́lì jáde abala ń kò yí ọ̀pọ̀ wa ó lè fẹ́ séèyàn háàhín ẹ tẹ̀dé ń fàsìkò ìtumọ̀ rẹ̀ fún wa torí pé etí wọn ò tí ì mọ̀ ń lè tí ń tí ì kọ́ a nínú ìwé Sámúẹ́lì kìíní orí 28 bóyá wọ́n tó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run eléyìí náà ti ń ṣe ọ́ ní bákan ẹ jẹ́ ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ ń tó mú ọ̀rọ̀ eléyìí wá ni pé ó lè ṣẹlẹ̀ májẹ̀mú láéláé kò lè ṣẹlẹ̀ májẹ̀mú titun kí ló dé pàtó wa torí májẹ̀mú láéláé ṣé olódodo ni Sámúẹ́lì ẹni ọ̀hún bókù sọ̀rọ̀ kìí ṣe olódodo ṣùgbọ́n kí ló dé tó fi lè pe Sámúẹ́lì jáde ẹgbẹ́ ara wọn ni á wà láyé májẹ̀mú láéláé ṣé Sámúẹ́lì gangan ló tiẹ̀ pè jáde ń bì ẹ jẹ́ ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ fún wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí 28 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 8 Sọ́ọ̀lù sì paradà ó mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọkùnrin méjì sí pẹ̀lú rẹ̀ wọ́n wá sọ́dọ̀ obìnrin náà ní òru òun sì wí pé èmi bí ọ fi ẹ̀mí abókù sọ̀rọ̀ dá nǹkan fún mi kí o sì mú ẹni tèmi ọ̀dà akọ rẹ̀ fún ọ wá sókè fún mi obìnrin náà sì dá lóhùn pé wò ó ìwọ sáàmù ohun tí Sọ́ọ̀lù ṣe bí òun ti kẹ́ àwọn abókù sọ̀rọ̀ obìnrin àtàwọn abókù sọ̀rọ̀ ọkùnrin kúrò nílẹ̀ náà ǹjẹ́ a ti ṣe tí wọ́n ṣe dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọ́n pa mí Sọ́ọ̀lù ọba ó fòfin de àwọn abókù sọ̀rọ̀ pé wọ́n kó gba wọn lẹ̀ láyé ìgbà náà Sọ́ọ̀lù ọ̀hún gangan ló wá nílò láti gbọ́ nǹkan látọ̀dọ̀ Sámúẹ́lì ó wá bá obìnrin abókù sọ̀rọ̀ obìnrin wa lọ fẹ́ tàn mí jẹ ọmọ páwọn ìjọba ti fi òfin lé ní sọ́ọ̀gbọ́n pa Sọ́ọ̀lù nítorí Sọ́ọ̀lù kò jẹ́ kó mọ̀ pé òun ni ó yíra padà ó wá aṣọ téèyàn ò fi lè dá mọ̀ ẹ wá gbọ́n tó ṣẹlẹ̀ Sọ́ọ̀lù búra fún un pé nípa Olúwa pé bólúwa ti ń bẹ láàyè ìyà kan kì yóò jẹ ọ́ nítorí nǹkan yìí obìnrin náà sì bíi pé ta lèmi ò mú wá sókè fún ọ òun náà sì pé mú Sámúẹ́lì gòkè wá ẹsẹ̀ 2 nígbà tí obìnrin náà sì rí Sámúẹ́lì ó kígbe lóhùn rárá obìnrin náà sì bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ pé èéṣe tí wọ́n fi tàn mí jẹ nítorí pé Sọ́ọ̀lù ni wọ́n ṣe ẹ̀yin ẹ̀wò ń bí báyìí kí ló ṣẹlẹ̀ ẹ rí i pé tí mo lọ ṣẹlẹ̀ mo ní ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ayé májẹ̀mú láéláé tí àwọn èèyàn rere àti èèyàn burúkú jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni pàtó àwọn kan mọ̀ ní wàá mọ báyà mi ìyá mi sọ̀rọ̀ ìyá rẹ̀ kọ́ ló ń bá sọ̀rọ̀ ẹ̀mí èṣù ni àkẹ́ni ìjọmọ̀ ní ẹ̀mí èṣù ni kò lè ṣẹlẹ̀ mọ́ tó bá wá ṣe pọ́run àpáàdì ìyá rẹ̀ lọ o kódà bàbá dìyàn gan ẹ̀mí èṣù ni ẹni tá a kọ̀ pọ̀ àsìkò kú dàgbà wọn kọ̀ á dáadáa sẹ́ẹ̀dí ńgbà yìí ẹgbẹ́ ara wọn lèèyàn rere àti èèyàn burúkú wà obìnrin wa lu ẹ̀mí èṣù ẹ̀mí abókù sọ̀rọ̀ ìgbà tí wọ́n ní ó pe Sámúẹ́lì jáde sẹ́mọ̀ pé kò tí ì yé ńgbà náà pé Sámúẹ́lì ọba ni ìgbà tí wọ́n gbé jáde bíbélì ló kígbe lóhùn rárá ẹ̀rù bà kí ló jẹ́rù ọba ẹ̀yin ẹ wò báyìí Sámúẹ́lì gangan ẹ̀mí Sámúẹ́lì gangan ló jáde sí i ṣe é ráwọn abókù sọ̀rọ̀ kèé sẹ́ni ọ̀hún gangan ní a máa yọ sí wọn ẹ̀mí èṣù tọ́mẹ́ni ọ̀hún ní máa yọ ṣùgbọ́n níbí ìyàlẹ́nu ló jẹ́ fún abókù sọ̀rọ̀ gangan torí pé kíni ẹni ò pé gangan ló jáde
sẹ́rí ń tó ṣẹlẹ̀ ń bì kìí ṣe ń tí máa ṣẹlẹ̀ ọlọ́run kan fààyè lẹ̀ fún kó ṣẹlẹ̀ pátọ̀ wá bó lẹ́sẹ̀ mọ̀ ẹn tó jábòkù sọ̀rọ̀ gangan ó fẹ́ ṣubú bí ẹnu ti yá ẹ lè rí pidánpidán kan tí ó sọ wípé wọ́n yọ tìrẹ́bọ̀ jáde lẹ́ẹ̀kẹ́ rẹ kọ́ wá mọ́wọ́ lọ ẹ̀kẹ́ rẹ kọ́ wá yọ tìrẹ́bọ̀ jáde kọ́ wá pariwo kẹ́rù ọba irọ́ ní tó ti dánwò tẹ́lẹ̀ tó ti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ní gbogbo nǹkan máa kókó kọ ẹ rí tán pinnápinná ìfẹ́ jẹ́ kéèyàn dúró sẹ́yìn wọn nígbà bára yìí wọ́n kọ́ àmìyàn náà pátọ̀ wẹ́sọ̀ àti pinnápinná kọ́ irọ́ sẹ́ẹ̀rì ọ̀ya obìnrin náà lẹ́nu tọrọ lọ ń fààyè lẹ́pẹ́ kí Sámúẹ́lì gangan wá jáde Sámúẹ́lì kì í máa jáde ẹni á bá ní pé à ń bókù sọ̀rọ̀ ìyá àyà rẹ̀ là ń bá sọ̀rọ̀ ìyá àyà rẹ̀ kọ́ àwọn ẹ̀mí èṣù kan wà àwọn eléèbó a máa pè ní familiar spirit ẹ̀mí tó ti bá ọ lò pọ̀ tọ́mọ̀ ń pa rẹ̀ ìní a máa pè ní familiar spirit tí wọ́n bá ní wọn ó pe ẹ̀mí èèyàn jáde àwọn ẹ̀mí tí wọ́n ti máa ń pẹ́ níhun ìní a máa pè jáde ẹran tí o wèrè ara Gádárà ìgbà Jésù lẹ́mìí jáde nú ẹ̀ sẹ́mọ̀ páwọn ẹ̀mí hùn wọ́n jáde bọ́nú ẹlẹ́dẹ̀ ni sẹ́rí kọ̀ọ̀kan nú ẹ̀mí hùn ń ló lè sọ nǹkan pa ìgbésí ayé wèrè ara Gádárà torí ìgbà tí ara Gádárà ń gbé wọ́n wà nínú ẹ̀ ìkọ̀ọ̀kan wọn ni tẹ́ ẹ bá béèrè lọ rẹ̀ nípa wèrè ara Gádárà tí ó sọ ń pẹ̀ ní tí máa ṣẹlẹ̀ nu tí wọ́n bá ní wọ́n bókù sọ̀rọ̀ ẹ̀mí tó máa ń pa òkú ń tọ́jẹ́mí èṣù ìní ń fún wa ní rìpọ́ọ̀tù ìní ń sọ ń pa òkú ń kì í sòkú ń gangan ṣùgbọ́n kọ́ ló ṣẹlẹ̀ ń bí Sámúẹ́lì gangan ló jáde nílẹ̀ ẹ̀rú ṣe bá bókù sọ̀rọ̀ gan fún rẹ̀ òǹgàn òrìrú ẹ̀ rí bíbélì ló kígbe lóhùn rárá ẹ̀rú bà torí Sámúẹ́lì gangan ló jáde sí i ṣùgbọ́n eléyìí ṣẹlẹ̀ torí ayé májẹ̀mú láéláé òkú èèyàn rere àtòkú burúkú àti àlọ́jọ́bọ̀ ọ̀run àtọ̀run àpáàdì ẹ̀gbẹ́ ara wọn wà ṣùgbọ́n gbà Jésù wá kú ń tó ṣẹlẹ̀ rí sẹ́rí gbàrà tí Jésù kú kí gan lójó kú ni gbèsè ẹ̀ṣẹ̀ wa ọ gbọ́dọ̀ lọ san gbèsè ẹ̀ṣẹ̀ wa sẹ́rí nǹkan pẹ̀lú Ọlọ́run Olódùmarè rèé Ọlọ́run èé tẹ òfin mọ́lẹ̀ tó bá ṣòfin yọ tẹ̀lé ẹ̀ṣẹ̀ tádámù àti Éfà dá ikú olódodo ló lè san gbèsè ẹ̀ Ọlọ́run sì rí pò ń san pátápátá ń ló mú kí Jésù ó di èèyàn tó fi wá kú sẹ́rígbà Jésù kú ń lọ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí san gbèsè kí ló ṣe àkọ́kọ́ náà ó kọ́kọ́ lọ síbi tí abala àwọn èèyàn burúkú wà kí ló lọ ṣe ó lọ jìyà ìyà kínni ìyà ẹ̀ṣẹ̀ àtàìsàn gbogbo aráyé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn-án yìí tẹ́ bá fayé lẹ̀ tẹ́ bá lọ́run àpáàdì kìí ṣe torí ẹ̀ṣẹ̀ yín a ti san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá Jésù ti lọ jìyà ẹ̀ kí wọ́n ló lè mú kéèyàn lọ́run àpáàdì téèyàn ọba gbà wípé ó ti san tóun ẹ rí i pé àjọ̀dún òmìnira níbi ìjẹjọ níbi ìjẹ tàbí ìjẹrin ìgbà míì àwọn ìjọba máa tú ẹlẹ́wọ̀n lẹ̀ kí wọ́n wá fẹ́ tú yẹn lẹ̀ kẹ́ni ń wá lóhùn ọ̀jáde sẹ́mọ̀ pé yóò kùnú ẹ̀wọ̀n ìjẹ́ torí pé àdáríjì ni rárá àti dáríjì ṣùgbọ́n kò gbà dáríjì Jésù kọ́kọ́ lọ síbi abala àwọn èèyàn burúkú tí èṣù wà ọ̀run àpáàdì èṣù wá fìyà jẹ ọjọ́rọ́ ìyà ńlọ jẹ fún gbogbo ọmọ ẹ̀dá sẹ́rígbà tó jẹ́ tán ìjọba Ọlọ́run Olódùmarè ní pé ó tán ó ti san gbèsè ẹ̀ṣẹ̀ ikú ọ̀wà lágbára lórí ẹ̀ mọ̀ torí kẹ́ni ikú lérè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tá a pilẹ̀ mú ìkọ̀mọ̀mọ̀ dẹ́ṣẹ̀ ìdí tí kú ò ṣe lè mú un mọ́ lẹ́nu ṣe wá rí gbàrà tó jìyà ń tán ó wá lọ ibi abala àwọn olódodo níbi tí Abrahamu àtàwọn Isaki
àtàwọn olódodo ń wà. ẹ rí i pé mo ṣàlàyé fún àjẹjọ pé wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. ibi ọlọ́rọ̀ wà tìbí Lásárù, ibi ọlọ́rọ̀ wà wọ́n ń joró, ibi Lásárù wà wọn ò joró. Ó wá lọ tú wọn lẹ̀, wọn ò joró lóòótọ́ ṣùgbọ́n wọn ò ráyè nápa nasẹ̀. Ó wá lọ tú wọn lẹ̀ ń bẹ̀ wípé mo ti san gbèsè ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá. Ọ̀yá ẹ máa bọ̀. Ṣé rí bí wọ́n wà ní wọ́n ń pè ní ọkàn àyà Abrahamu, ó kọ́ mí ìtàn tó ń pè ní paradíṣe nínú Kọ́ríńtì kejì orí 12. Nígbà tó lọ́n wá sí àpọ́sù Pọ́ọ̀lù ní ojú, ó mú lọ ìjọba ọ̀run náà. Ìgbà náà la wá ṣàkíyèsí pé Jésù tiẹ̀ ti sí paradíṣe ń, ó ti sí nípò nílẹ̀, ó ti mọ́ lọ sọ́run kẹta. Ń lọ sọ nínú ìwé Kọ́ríńtì kejì orí 12. Ó ní èmi máa irú ọkùnrin kan ẹsẹ̀ kẹta, bẹ́ẹ̀ yálà ní ti ara ni o tàbí kì í ṣe nínú ara, èmi ò mọ̀, Ọlọ́run ló mọ̀. Bí a ṣe gbé lọ sókè sí paradíṣe tó sì gbọ́ ọ̀rọ̀ tí èmi kò lè sọ àti ohun tí kò tọ́ fún ènìyàn láti sọ. Ibo ni eléyìí wà? Ẹsẹ̀ kejì ní èmi mọ̀ ọkùnrin kan nínú Kristi ní ọdún 14 sẹ́yìn, yálà nínú ara ni tàbí kì í ṣe nínú ara, èmi ò mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀. Agbérú ènìyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run kẹta. Ṣé ẹ rọrùn kẹta ń ibẹ̀ ń paradíṣe wà? Kódà ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ báyìí, ọgbọ̀n ṣẹ́jú ìsábà tó a. Sẹ́rí ń tó ṣẹlẹ̀ rí. Sẹ́rí ń gbà Jésù kú ọlọ́bí abala àwọn ẹlẹ́ṣẹ̀, Èṣù dá lóró fọ́jọ́ 3. Ó jìyà ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá. Gbogbo ìyàtọ̀ yẹ kẹ́ṣẹ̀ wa káwọ́ jẹ, ọlọ jẹ gbogbo ẹ̀ pátápátá. Sẹ́rí gbà tó jẹ tán báyìí, ẹ̀jẹ̀ rẹ̀ ó wá mú ẹ̀jẹ̀ rẹ̀ ó wá gbé lọ sọ́run ọ̀run kẹta, ó lọ fi ṣètùtù fẹsẹ̀. Sẹ́rí gbà tó kọ́kọ́ ẹran tí bí mo ṣe sọ ó kọ́kọ́ joró, oró tó jẹun, ẹ̀jẹ̀ rẹ̀ ilé ṣètùtù. Ó wá nílò láti mú ẹ̀jẹ̀ lọ sí ọ̀run kẹta lọ́hùn. Báyìí wà ń bolẹ̀ àti àmọ́rú eléyìí táyé bá wà wọn kò ṣàlàyé gbogbo ẹ̀, ṣùgbọ́n wọn báyìí náà wọ́n ṣàlàyé fún wa. Sẹ́rí orí 17 ẹsẹ̀ 50 Bíbélì sọ kínní kan, ó ní Jésù sì tún kígbe ní òun rárá, ọ̀dọ̀ wẹ́ ẹ̀mí ẹ̀ lọ. Sì wò, aṣọ ìkèlè tẹ́ḿpìlì sì ya sí méjì látòkè désàlẹ̀, ilẹ̀ mì tìtì, àwọn àpáta sì sàn, àwọn sàòkú sì ṣí sílẹ̀, ọ̀pọ̀ òkú àwọn ènìyàn mímọ́ tí ó sì sùn wọ́n sì jíǹde, wọ́n ti inú ibojì jáde lẹ́yìn àjíǹde rẹ̀, wọ́n sì wá sí ìlú mímọ́. Sẹ́rí ń tó ṣẹlẹ̀ ń bí Bíbélì nígbà Jésù jíǹde, ọ̀pọ̀ àwọn òkú jíǹde, ẹ̀ mọ̀ ń tó ṣẹlẹ̀. Àsìkò tí ń gbé ibi táwọn olódodo wà lókèrè, àwọn kan yà bàrà, wọ́n wá káwọn èèyàn lágboolé wọn bí Jésù ṣe ń kó paradíṣe lọ, tí ṣe ń kó lọ sọ́run kẹta. Ìdí náà tó jẹ́ pé ní ìsìn ìwọ tó o bá ti níyè nínú Kristi, tó o bá fayé lẹ̀, òkè lọ́ọ̀lọ́, ṣùgbọ́n ìwọ tó o bá ti dàtún bínú Jésù, ìsàlẹ̀ lọ́ọ̀lọ́. Kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ kéèyàn di àtúnbí nínú Jésù tàbí kéèyàn mọ̀ dání. Sẹ́rí ńgbà Jésù jíun tó kọ́kọ́ jí gbàrà báyìí, ẹ jẹ́ ń ṣe àkójọpọ̀ ẹ̀ báyìí kó lè yé a. Ẹ̀rí mo ṣe ń làágùn ntọ́gbà ni. Sẹ́rí ńgbà tó kú gbàrà tó kú báyìí, ó kọ́kọ́ lọ bí abala táwọn aláìṣòdodo wà, ibùjókòó Èṣù ni. Kí lọ ṣe? Ó lọ jìyà, ó jìyà ọjọ́ 3. Ìyà ń ló fi san gbèsè ẹ̀ṣẹ̀. Ó wá mú ẹ̀jẹ̀ rẹ̀ tó mú un, ó ní láti mú lọ sọ́run kẹta láti lọ fi ṣètùtù. Gbàrà tó jí dìde ń, Màríà ló kọ́rí lọ́fẹ́ fọ́ọ̀kàn, ó ní ọmọ fọ́ọ̀kàn ń torí ó lémi ò tí ì gòkè lọ ọ̀dọ̀ bàbá mi. Èyí ni wípé kò tí ì lọ fi ẹ̀jẹ̀ rẹ̀ ń ṣètùtù. Ìgbà tó lọ tán tó fi ṣètùtù tán, ìgbà náà lọ wá padà. Ó wá kó àwọn tí wọ́n wà níbi abala Abrahamu wà àti Lásárù, ó wá kún wọn lọ ọ̀run kẹta, ó gbé paradíṣe lọ.
ìníwé Mátíù orí 17 tá a kà látẹsẹ̀ 50 ọ láwọn ń gbà jíǹde rẹ̀ àwọn òkú kan farahàn lágboolé wọn ní Jerúsálẹ́mù ìgbà tí ń kún an lọ́nu kan yàbàrà wéré wọ́n ṣe ẹ̀lò sáwọn agboolé wọn wọ́n sì tẹ̀lé lọ ìdí náà ní ìsìn tá a bá kú òkè làwa ń lọ ìwọ tó ọ̀bà tí ìdàtún bínú Jésù ìsàlẹ̀ lọ ń lọ torí ìsàlẹ̀ lọ́run àpáàdì wa ibo gangan lọ wà àsìkò wa ti lọ ṣùgbọ́n ẹ wò ṣe é rí ayé yìí láyé àsìkò kan wà tá a rò pé pẹ̀tẹ́lẹ̀ láyé o ṣùgbọ́n ní ìsìn àti àṣàkíyèsí pé ayé ò rí pẹ̀tẹ́lẹ̀ bíi bọ́ọ̀lù ńláyé àárín gbùngbùn rẹ̀ ńlọrun àpáàdì wà àárín gbùngbùn ẹ̀ ṣé bíi kànga ni bíi kànga kọ́ jọ́mẹ́jọ tí wọ́n tẹ̀ bàtìnú ìdánilẹ́kọ̀ọ́ ìjẹ́jọ́ mo fún a lónìí mo kàn farabalẹ̀ ṣàlàyé ẹ̀ torí mo ṣàkíyèsí pé kò yé a dáadáa mo sáré sọ ọ́ pọ̀ jù kò yé a dáadáa ṣùgbọ́n nísìn sẹ́ẹ̀rí àárín gbùngbùn ayé ńlọrun àpáàdì wà bó o ló ṣe rí gangan oríṣiríṣi abala ló wà lọ́run àpáàdì àwọn kòtò kéékèèké kan wà ǹjẹ́ náà wà ń bẹ̀ ọ wà ń bẹ̀ ọ wà ń bẹ̀ ṣùgbọ́n pátọ̀ wá ṣe bí téèyàn bá ti kú ara rẹ̀ ó ti di yẹ̀pẹ̀ kí wá tún ni ọmọ jóná sẹ́rẹ́ mi wà ń ẹ̀mí wa ló wà nú ara ńlá ara wa ṣe rìn káàkiri tí ara ìbá ti di yẹ̀pẹ̀ ẹ̀mí wa tó níbi èrò ńlá mú mọ́lẹ̀ tí ń jòrò lọ́run àpáàdì ńlá mú mọ́lẹ̀ ẹ rí i pé mo parí ìdánilẹ́kọ̀ọ́ jẹjọ báyìí mo sì sọ fún wa pé ńlá ṣe lónìí ṣùgbọ́n mo ṣàkíyèsí ìbéèrè tọ́pọ̀lọpọ̀ béèrè pé mo gbọ́dọ̀ tún àlàyé tí mo ṣe fún wa mo gbọ́dọ̀ tún ṣe dáadáa ní ló jẹ́ tuntun kọ́ a báyìí ni o ńgbà Jésù kú láyé májẹ̀mú láéláé ọ̀tọ̀ ń bí ẹlẹ́ṣẹ̀ wà ọ̀tọ̀ ń bí olódodo wà ṣùgbọ́n ẹgbẹ́ ara wọn ni ìwé Lúùkù orí 16 táláìsì òdodo bá kú á lọ bí ẹlẹ́ṣẹ̀ wà ibi ọlọ́rọ̀ wà tólódodo bá kú á lọ bí Lásárù wà ó kàn àyà Ábúráhámù ńgbà Jésù wá kú ikú rẹ̀ lè san gbèsè ẹ̀ṣẹ̀ wa ọ̀run àpáàdì lọ kọ́kọ́ lọ tẹ́sù fi yà jẹ́ ìyà ló fi san gbèsè gbàrà tó yẹ wá ti jẹ tó san gbèsè ń tán Ọlọ́run náà wá ní ó tó Jésù wá gòkè lọ́run ó gbé ẹ̀jẹ̀ rẹ̀ lọ ó lọ fi ṣètùtù lọ́run lọ́hùn ìgbà tó ń lọ ní Màríà rí tó ní tí Jésù ní má fọ́ kàn mí torí kẹ́ni kò tí ì gbé ẹ̀jẹ̀ rẹ̀ lọ sí ọ̀hún ẹ rí i pé ń bọ̀ ọ́tásìkò kan ọ̀hún gan ló sọ fún àmì ẹ̀yìn pé ẹ fọ́ kàn mí ó ní ẹ̀mí àti eegun kè ní ó ní ẹ̀mí kè ní ẹran ara àti eegun bẹ́ẹ̀mi ìṣe ni ẹ rí i pé ń bọ̀ ya ó ní wọ́n fọ́ kàn òun náà ló ní kí Màríà ò má fọ́ kàn òun lákọ̀ọ́kọ́ kí ló ti ṣẹlẹ̀ ó gbé ẹ̀jẹ̀ rẹ̀ lọ sọ́run ìṣètùtù ẹ̀jẹ̀ tẹ́ ìṣètùtù ń ló fún láṣẹ láti wá padà wá láti wá gbé àwọn òkú ní ibi ó kan àyà Ábúráhámù ó wá ṣẹ̀ṣẹ̀ gbé gbogbo wọn lọ́run ibi ó ti ń gbé wọn lọ́run ìní Mátíù orí 17 ti sọ pé wọn kan yà wọn fara hàn àwọn èèyàn ní Jerúsálẹ́mù inú òsínpayá tọ́lọ́run wá fún Sọ́ọ̀lù Pọ́ọ̀lù àpòstélì ó wá ní lọ́run kẹta ń paradíṣe wà ní ìsìn sẹ́ráhùn wòlíì bíi Jónà bíi Dáfídì bíi nǹkan kan bíi Ábúráhámù ọ̀run kẹta ní paradíṣe ìníyàn wà báyìí tí ìwà àtẹ̀mí ta nígbàlà nù Jésù tá a bá fayé lẹ̀ á ní lọ sálẹ̀ òkè láàmú lọ ẹni tí ọba tí ìdàtàn bínú Jésù ìsàlẹ̀ làwọn ọmọ lọ torí pé kíni ìsàlẹ̀ ẹlẹ̀ lọ́run àpáàdì wà àárín gbùngbùn ayé ńlọ́run àpáàdì wà kódà bóyá ni ò ní nǹkan ṣe pẹ̀lú bílẹ̀ tí mo rú jáde wá torí tílẹ̀ bá rú jáde wá iná ni mo mú jáde bó lọ́run àpáàdì ṣe rí ńlá tẹ́bà tí ń gbọ́ bá dijọ́ mẹ́jọ n ò fẹ́ kẹ́nìkan kan yẹn ọlọ́ọ̀bẹ̀ Ọlọ́run ò fẹ́ kẹ́nìkan kan ọlọ́ọ̀bẹ̀ sẹ́rí kedere mo ṣe ń ṣàlàyé fún ẹ iná ni ọmọ yí àtàbáfàyé lẹ́tàn kò ní í dáa kọ́ ọlọ́ọ̀bẹ̀ jẹ́ ń fún ọ lórí ọ̀fẹ́ lásàlẹ̀ ẹ̀rí ẹni tó bá rí rọ̀ mọ́ ń pa fún wa ọlọ́kàn ọkàn rẹ̀ ọmọ sọ bóyá rọ ni àbó òtọ́ ni tí mò ń sọ lálẹ́ yìí sóòsì àrí ikú ọ̀dọ̀jọ́ àrùn òdòṣù
ọ gbọ́dọ̀ lọ ọ̀run àpáàdì. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí lé ìmí inú yín jìyà forílẹ̀-èdè wa yìí òmìnira lásì àjọ̀dún rẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú gbogbo ìyàtà jẹ sótún yà lọ́run àpáàdì. Èèyàn dúdú kankan ọ̀yọ́ lọ́run àpáàdì tọ́ra àpilẹ̀ jáyé ṣé láyé tọ́jẹ́ pé àdúrà là ń gbà wọn tó múná dé ká tún á lọ́run àpáàdì kò lẹ́tọ̀. Torí náà rántí pé Jésù ti san gbèsè ikú ó ti san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ lásàlẹ̀ kọ̀ọ̀kan gbà bẹ́ẹ̀ ó sì níjọba ọ̀run ó sì lè déjọba ọ̀run tó bá fàyè lẹ̀. Gbàdúrà ìtẹ̀lé mi pé Ọlọ́run Olódùmarè mo gba ntí ìránṣẹ́ Ọlọ́run yìí ìránṣẹ́ rẹ̀ ìtọ́sọ mo gbàgbọ́ pé Jésù ti kú nítorí mi ó tàjẹ̀ sílẹ̀ dárí àìṣedéédé mi jì mí. Mo gbọ́ gẹ́gẹ́ bí Olúwa lónìí n ò fẹ́ lọ ọ̀run àpáàdì ṣàánú mi lórúkọ ńlá Jésù ti Násárẹ́tì. Ọlọ́run Olódùmarè ìwọ ló ní lọ kọ́ran Yorùbá. Mo dúpẹ́ lọ́rọ̀ rẹ torí pé oore ọ̀fẹ́ tó fi fún mi. Ǹjẹ́ mo gbàdúrà Olúwa má jẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ ta kàwọn èèyàn lọ́jọ́ ìdájọ́ ṣàánú wọn bí wọ́n ṣe pinnu lásàlẹ̀ láti fààyè wọn fún Olúwa. Oníkọ̀sẹ́ni tó lè tọ̀ wá tọ́ tanú. Olúwa mo dúpẹ́ torí pé o ti gbà wọ́n ògo ni fókọ̀ rẹ Olúwa o. Àlàyé lórí ọ̀run àpáàdì àtọ̀run rere rè Olúwa lò fógo rẹ o yóò yáwọn èèyàn rẹ dáadáa ní orúkọ ńlá Jésù ti Násárẹ́tì. Olúwa ò ṣe o ògo ni fókọ̀ rẹ ní orúkọ Jésù Olúwa wa àmín. Èmi náà ń pa ẹ̀tọ́ gbogbo wa o èmi ń pa ẹ̀tọ́ Gbadé Ògúnlànà. Nígbà bá tún dijọ́ mẹ́jọ á tún tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí kí ni máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Ọ̀dà àárọ̀.